Africa Content TV. Nígbà tí Olúwa fẹ́ dá mi sáyé, mo sọ f'Ọlọ́run pé mi ò lọ sáyé. Ọlọ́run wá lọ́mọdé kí ló dé tó ní wọ́n ò lọ sáyé. Mo wá lóhun tí mo rò lọ́kàn mi. Àwọn màláíkà ti rí tẹ́lẹ̀ Ọlọ́run ò gbọ́dọ̀ dá wa sáyé. Wọ́n ní ká máa tẹ̀jẹ̀ sílẹ̀ ló máa pọ̀ láyé. Ìparẹ́ nílẹ̀kùn jáyé ló máa pọ̀ láyé. Ìdí nìyí tí mo fi ń sọ f'Ọlọ́run pé mi ò lọ sáyé. Ọlọ́run wá lọ́mọdé ó yá máa wá lọ sáyé. Ó ní tí bá dá máa bẹ́ nìkan àná bí mo mọ̀ ló ń jẹ́. Gbogbo ohun tó bá ti sọ òun náà ni ó ṣe. Mo bá gbéra mo wá mọ̀ láyé. Nígbà tó kù díẹ̀ kí n dé, mo bá gbọ́ pé mo wọ́n mọ̀ tó kú. Ọ̀dọ̀ Ọlọ́run ò ṣe padà sí mọ́. Oyún kẹ́dẹ̀rẹ́ kò ṣe má dẹ̀ bí mọ́. Wọ́n bí mi tán arẹwà wá ń ké. Dádì mi ò mọ ohun tó ń pa mí lẹ́kún. Wọ́n bí mi tán arẹwà wá ń ké. Ṣùgbọ́n mọ́mí mi ò mọ ohun tó ń pa mí lẹ́kún. Ṣé ló ń dùn mí pé mi ò bá mu wọ́n mọ́? Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo dúpẹ́. Ọlọ́run ní kí n bá wọn àfa. Tura wọn láró lé mọ́. Ìmọ̀mú lọ́wọ́ àṣeyìnkù mú ìdí mi. Ṣé bẹ́ẹ̀ láró lé mọ́? Ọba wa ìmọ̀mú lọ́wọ́ àṣeyìnkù mú ìdí mi. Ṣé bẹ́ẹ̀ láró lé mọ́? Ẹni ọ̀pọ̀lé ní o, ẹ kì í ṣe ní àrífín. Àwọn àǹfààwà o, àròlé ànábì ló jẹ́. Ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn, ayọ̀ Ọlọ́run ọba. Bàbá ìgbà tá a rọ lọ́hùn, ó rán àwọn ànábì wá sáyé. Àbá ànábì láyé o, èèyàn àǹfààwà lápá. Àwọn ló ń ṣàlàyé Ọlọ́run fún wa o, báwa ànábì ṣe wí. Sheikh Labeeb Bolúwa ló yàn yín gẹ́gẹ́ bí òjíṣẹ́. Ẹni tó ní tòní nǹkan báwo yóò ti ní ohun tó gbójúlé. Ẹni tó ní tàfà báwo ẹbí fún kó ti kú pẹ́. Kò jẹ́ nǹkan tó bá ń pọ́n wọn lé, ohun tó ń wò sí máa ga. Olówó tó bá ń pọ́n wọn lé kò ní dolóòṣì láéláé. Ọlọ́rọ̀ tó bá ń pọ́n wọn lé apádà sábúrò nígbà. Ẹni ń fẹ́ràn àwọn àfáà Ọlọ́run yóò sì máa fẹ́. Ètè ni ò jẹ́ yóò rìn hòhò. Ọlá aṣọ lè jí ká ń jẹ. Bí wàá bàjẹ́ ṣe káyé tó kálé káànà tó kákó. Ọlọ́run ìbà bínú sáyé. Ó ń tijú àfáà ni. Ó tó kóló àtijú wọn nítorí iṣẹ́ lè gbé dání. Àwọn àfáà kan bẹ́lẹ̀ tó ń jáde lẹ́ẹ̀kan lọ́dún kan. Àlùkùránì tán ké kò ní yẹ kí ilẹ̀ tó ṣùlàbí. Òun tẹ̀fẹ́ kọ́ lọ́hùn orí. Ọlọ́run yóò sì máa rí. Òun tẹ̀fẹ́ kọ́ lọ́hùn ó mú. Ọlọ́run yóò sì máa mú. Òun tẹ̀fẹ́ kọ́ lọ́hùn ó gbọ́. Ọlọ́run yóò sì máa gbọ́. Ìjọba wùlà Abẹ́òkúta. Òun tẹ̀fẹ́ kọ́ lọ́hùn ó ṣe o. Ọlọ́run yóò sì máa ṣe. Má ṣe dáfà òkè mọ́. Tó ń ta wóró tó jẹun. Ló fi jẹ́ pé iṣẹ́ Ọlọ́run bá kò yẹ nìkan rárá. Wòlíì ìfẹ́ pátá ni. Kò yẹ nìkan rárá. Àti pé àríran fẹ́ jẹun ni. Kò yẹ nìkan rárá. Gbogbo àwọn yẹ̀pẹ̀ tí mo sábì fèrèfèrè lọ́bẹ̀. Tó bá rí tán ni aráyé ìbá ti mú wọn lọ́rọ̀ wọn láyé. Ẹ jẹ́ a máa tanra wa. Kò sẹ́nìkan tó yẹ. Àlùwárà kì í ní ẹ jẹ́ a máa tanra wa. Kò sẹ́nìkan tó yẹ. Bàbá kí làwọn dá lọ́la Khalifa. Kò sẹ́nìkan tó yẹ. Ọ̀gá kan ń ṣe tiwọn ni. Kò sẹ́nìkan tó yẹ. Wo tọ̀gá ni pé kọ́kọ́ mọ kó yàn lágbára tí wọ́n dé. Kí ni ó dá lọ́la? Wọ́n ò lè sọ tó bá ṣe pamọ́. Àráyé bá ti mú wọn lọ́rọ̀ wọn láyé. Ṣùgbọ́n ṣá àkúnlẹ̀ yan gbogbo wa. Ọlọ́run wa lóye wà láyé. Kò yẹ àfa wa gan. Ọlọ́run wa lóye. Torí
ṣe gbogbo ọmọ tọ́kọ́ ní mímọ̀ ṣàdúrà fún láàyè ni wọ́n ṣoríire ni. àwọn kan tó bá ṣe pàwọ́ aráyé bá ti mú wọn lọ́lọ́wọ́ wọn láàyè. ẹ jẹ́ àmọ́tọ́ra wa kò sẹ́nìkan tó yé. ẹni tó kú ti kú àwa tó kú ló kú. àwa tó kú náà la máa ṣàyẹ ní ti lọ. ẹni tó kú ti kú lábí fún àwa tó kú ló kú. àwa tó kú náà la máa ṣàyẹ ní ti lọ. yóò sàn díẹ̀ irú ayé. kàkà kó sàn ó túbọ̀ ń pọ̀ sí ni. gbogbo ẹni wáyé mọ́yà yóò jẹ́ ká. ẹni wáyé mọ́yà yóò kó fún ọmọ ya tẹ́tí kò sọ. ilé méjì kan bẹ́ẹ̀ bọ́dọ̀ ọ̀run. ọ̀kan làlùjọ́nà ọ̀kan nìna. bí rere ló bá mọ̀ kó máa ṣe bìkà ló bá mọ̀ kó má dẹ̀yìn. adániwáyé màtí dání tán o. àlìjàbáwò ọba ẹ̀dá ọba mi kì í ṣàkóso. tọ́lọ́hún bá fẹ́ gbẹ̀mí àwa mùmínì. màláìkà tí gbẹ̀mí ẹ̀dá àṣìyọ síra. a ní lágbájá ọmọlágbájá ọlọ́run ní mú ọ wá. ohun tó ní ṣàtìdá wọn sílẹ̀. gbogbo ọmọ tó bí ṣàtìdá wọn sílẹ̀. alọ́lọ́run tí ń ṣe ìtọ́jú ẹ̀dá àṣetọ́jú wọn. gbójú sókè wọlé ẹ̀ lálùjọ́ náà. tara dìde nílẹ̀ kan sì máa ká lọ. tara dìde nílẹ̀ kan sì máa ká lọ. tara dìde nílẹ̀ kan sì máa ká lọ. ẹ jọ̀ọ́ wọ́n ní mọ́tò kan búlọ́ọ̀kù wọn láti 4 hours ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́wọ́n àti àná Muhammad. ẹ ló wá ní mọ́tò yìí. kó dòdò kẹ́ ẹ lọ́ọ́ bá wọn. Adéníyì Adélé Abẹ́ní Vice 100 DX. ẹgbẹ́ tó bá ní mọ́tò yìí yóò lọ gbé torí àná Muhammad. Asálàtù kó dòdò kẹ́ ó lọ bá màmá rere lórí sí ìkódò kẹ́ ó lọ bá màmá rere. DX Adé.